asòfin àgbà Ibikunle Amosun wọ́n lù sí APC primaries láti gba tíkẹ́ẹ̀tì senator lọ sí senate ní inú ètò ìdìbò tó lọ yìí ìyẹn primary election APC tí wọ́n ṣe lọ ní kò pẹ́ yìí. ọ̀rọ̀ oríṣiríṣi ló ti lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ yìí bọ̀ mo fẹ́ ṣe àwọn ìyànnàná kan lórí ẹ̀ mo dẹ̀ fẹ́ ṣàlàyé irú géèmù tí ọmọọba Dapo Abiodun play fún àwọn former governors tí wọ́n ti jẹ lógún rí. ṣe rí 2027 ni gbogbo ọmọ Nàìjíríà ń rí, like as far as Nigerians is concerned 2027 lẹ́yìn rí, politicians are seeing 2031 like 2027 lọmọ Nàìjíríà ń rí, 2031 political game òun náà ni ọmọọba Dapo Abiodun ló play lẹ̀ fún àwọn Senator Ibikunle Amosun àti Ọ̀túnba Gbenga Daniel. Ní báyìí nínú àwọn former governors tí wọ́n ti jẹ lógún rí, because Dapo Abiodun náà ò ní pẹ́ di former governors, kò ní pẹ́ di former governor, so lára àwọn former governors tó ti jẹ lógún rí títí tí ó fi di 2031 tí ètò ìdìbò míì máa wáyé ní Nàìjíríà, Dapo Abiodun nìkan ló máa wà actively relevant nínú gbogbo wọn. Òun ló máa wà actively relevant. Ẹ má ṣì mí gbọ́ o, ẹ gbọ́ òyìnbó tí mo sọ yẹn dáadáa, actively relevant. Mi ò sọ pé àwọn yòókù náà ò ní relevant o, wọ́n wà láyé ìdẹ̀ra o, ṣùgbọ́n being actively relevant nínú òṣèlú ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn tí wọ́n bá jọ jẹ́ olóṣèlú ẹgbẹ́ yín wọ́n mọ tó lórí àtẹ ìgbéléwọ̀n. Ẹ wóoru Ọ̀túnba Gbenga Daniel ń sìn, ọjọ́ orí ó lè ti jẹ́ kí àwọn slow down díẹ̀ nígbà pé ibi gẹ́lẹ́jẹ́ là bá gbà, so before then bàbá lè ti wága kan gbọ́rọ̀ kí wọ́n fẹ̀yìntì pé ẹ̀yin ọmọ ẹ máa bá yòókù ń so. But Senator Ibikunle Amosun lẹ́mọ̀ pé àwọn sì kéré díẹ̀ compare sí Ọ̀túnba Gbenga Daniel, so àwọn sì máa wà politically active ní 2031, ṣùgbọ́n being actively relevant nínú òṣèlú ó yàtọ̀ sí being politically active o. ọmọọba Dapo Abiodun ló máa wà actively relevant ní 2031 ní ogun politics, òótọ́ ọbẹ̀ lẹ́gbọ́n yẹn, because ṣe nínú politics ó ní bí wọ́n ṣe máa ń fi nǹkan lọ́yàn àti bí wọ́n ṣe máa ń pave way fún yàn lórí in tí èèyàn bá lérò pé òun fẹ́ tóun ìtẹ́yàn bá náwó sí nínú òṣèlú. Kó tó di pé Dapo Abiodun àti àwọn Ọ̀túnba Gbenga Daniel jọ ṣe primary eléyìí tí wọ́n ṣe tí Ọ̀túnba fi pull out tán fi withdraw kó tó di ọjọ́ primary yẹn, èmi wulẹ̀ ti sọ wípé Dapo Abiodun máa gba tíkẹ́ẹ̀tì yẹn, because there's one thing in politics is that nǹkan tí o bá lè ṣe lọ́wọ́lọ́wọ́ tàbí tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni olóṣèlú mọ̀, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú tó ti ṣe rí, kò sí tó kàn wọ́n pẹ̀lú nǹkan tó ti ṣe rí. ṣe rí Ọbásanjọ́ nìyẹn náà, ọmọ Ọbásanjọ́ náà gba wà lára àwọn tó fẹ́ díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC lógún ní 2027 yìí, but along the line ó wà lára àwọn tó padà withdraw àbí step down or whatever. So politicians don't really care. Nǹkan tí ó máa ń rí bá wọn ni pé kí ló lè ṣe lọ́wọ́lọ́wọ́, kí ló lè dàrú lọ́wọ́lọ́wọ́, kò sí nǹkan tó kàn pẹ̀lú pé o ti jẹ́ nǹkan kan rí àbò ti dá nǹkan kan rú rí. Tó bá jẹ́ pé former governor méjì ni ó ń fa tí Dapo Abiodun àti Gbenga Daniel jọ fàtàn lẹ́nu ọjọ́ mẹ́ta, ó máa le díẹ̀. Ọ̀túnba Gbenga ò ní withdraw, wọn ò ní withdraw láíláí, but torí pé sitting governor tó ń bẹ lórí àga lọ́wọ́ ló ń bá wọn fà, ẹgbẹ́ máa ní láti gbà sí tí governor bá sọ lẹ́nu. Governor tó ń bẹ lórí àga ló ń finance structure nínú state, governor tó ń bẹ lórí àga ló ń finance structure nínú state, and again ó dẹ̀ ní nǹkan kan tí ẹ̀yin èèyàn máa ń ṣe gẹ́gẹ́ bí mistake tí máa ń sọ̀rọ̀ nípa sitting governor àti agbára tó ń wá pẹ̀lú ẹ̀. Ẹ wá máa fi àwọn state bíi Rivers, ẹ máa fi àwọn state bíi Lagos, àwọn state tí àwọn governor tó ń bẹ níbẹ̀ tí wọn ò ní agbára lórí political structure state yẹn, tó jẹ́ wípé àwọn kan ride on already established political platform wọ́n fi dépò ní. Ẹ máa fa àwọn yẹn wé náà, they are governors too lójú òfin, they are governors but wọ́n ní agbára lórí structure state, structure yẹn ti wà already established kó tó di pé àwọn dé, so tí wọ́n ní lákàtí máa ṣe governor lọ kí ọdún wọn ó sì pé kí wọ́n bá ti wọn kó ń bẹ̀ ni. But àwọn state míì bí àwọn Ògùn kankan, gbogbo àwọn state míì káàkiri ní Nàìjíríà, àwọn yẹn àwọn governor tí wọ́n jẹ́ pé ọ̀pọ̀ nínú wọn ló fojú winá kí wọ́n tó débi tí wọ́n dé, so lọ́gán tí wọ́n débẹ̀ wọ́n máa take over structure state ni, because ẹni tó bá lówó lọ́wọ́ tó ń ná lórí nǹkan náà láláṣẹ ibẹ̀ náà.
so kò ṣẹ̀ṣẹ̀ nílò pé bóyá tún ṣẹ̀ṣẹ̀ ń jiyàn lórí ìyẹn. And lórí ọ̀rọ̀ Sẹ́nitọ̀ Ibikunle Amosun kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ju tó ṣẹlẹ̀ yẹn lọ. Sẹ́nitọ̀ Ibikunle Amosun ti lùzì tíkẹ́ẹ̀tì sí ọwọ́ ọ̀kan lára àwọn ọmọ wọn ìgbà kan, Salisu àbí Saliu ní jẹ́, ó ti di sínétọ̀ nísìnyí o, òun ló ń rẹpírẹ́sẹ̀ntì senatorial district tí wọ́n jọ du tíkẹ́ẹ̀tì ẹlẹ́njọ́ mẹ́ta yìí. Bọ̀ kò kí ń ṣe Saliu yẹn àbí Salisu yẹn, kò kí ń ṣòun ló na Sẹ́nitọ̀ Ibikunle Amosun o, kò kí ń ṣe Saliu ló na Sẹ́nitọ̀ Ibikunle Amosun o. Èrò mi tó ń jó lórí omi ó lù ń bẹ lálẹ́ odò. Ṣẹ́rí géèmù tí wọ́n ta lógún lẹ́nujọ́ mẹ́ta yìí tí ó wáyé láàrin ọmọọba Dapo Abiodun, Ọ̀túnba Gbenga Daniel àti Sẹ́nitọ̀ Ibikunle Amosun yẹn, géèmù àwọn àgbààgbà ní survival of the fittest ní láti relegate àwọn kan ahead 2031, like survival of the fittest láti relegate àwọn kan ahead 2031 ní wípé because àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò gbọ́dọ̀ relevant wọ 2031 politically, like wọ́n gbọ́dọ̀ wà actively relevant wọ 2031. Tẹ́bá fi lé táwọn méjèèjì yòókù yẹn Ọ̀túnba Gbenga Daniel àti Sẹ́nitọ̀ Ibikunle Amosun tí wọ́n bá fi lè wà actively relevant wọ 2031, ọmọọba Dapo Abiodun wọ́n máa fẹ́ ní issue lórí ọ̀rọ̀ ta ni leader ẹgbẹ́ ní state. And as far as the law of the land is concerned, governor òun ni leader ẹgbẹ́ nínú state, but gbogbo àwọn former governors tó kù náà inú ẹgbẹ́ kan náà ni wọ́n jọ wà. So ó ní láti play smart game yẹn lé wọn lórí nípa rírí dájú wípé òun rẹ̀ wọ́n tẹ́ irú eléyìí tí ó ṣe fún Ọ̀túnba Gbenga Daniel yẹn tí wọ́n dẹ̀ tún ṣe fún Sẹ́nitọ̀ Ibikunle Amosun. So wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kí Sẹ́nitọ̀ Ibikunle Amosun in tí ọwọ́ tí ó ń bẹ nínú bí Sẹ́nitọ̀ Ibikunle Amosun ṣe lùsì tíkẹ́ẹ̀tì yẹn sí ọwọ́ Saliu àbí Salisu ní jẹ́ ọwọ́ gọ́vnọ̀ ni, kò rújú, kò nídìí pé bóyá àtúnṣe ẹ mọ̀ sí ní gbọ́ omi ò ní ò dá o, it's part of politics o, ara géèmù òṣèlú ni o, ara géèmù òṣèlú ni o, but ọwọ́ gọ́vnọ̀ ni ara àwọn géèmù láti lè jẹ́ pé kí ó jẹ́ wípé ọmọọba Dapo Abiodun nìkan ló máa wà actively relevant wọ 2031 ni. And as far as Nigerian politics is concerned, ẹni tó bá wà actively relevant náà ni wọ́n máa ń consider gẹ́gẹ́ bí ẹni tó wá láti apá abìkan. Gẹ́gẹ́ nǹkan tí mo ń sọ ní Rivers State lónìí, tí Tinubu bá wo Rivers, Wike ló wá láti Rivers. Tí Tinubu bá wo Rivers lónìí, Wike ló wá láti Rivers. Bẹ́ẹ̀ ni làwọn state míì, tí Tinubu bá wo Ògùn lónìí, Dapo Abiodun ló wá láti Ògùn. So bọ́n ṣe fẹ́ jẹ́ kó rí nìyẹn ní 2031 tó fi play irú géèmù tó play yìí. Mo dẹ̀ ti máa ń sọ fún yín láti ìgbà pípẹ́ sẹ́yìn wípé emotion nínú politics kò kí ń end well, because lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò di wípé ẹni tí ẹ̀ ń fi emotion tẹ̀lé ó máa padà lose out, but ẹ̀yin máa wá bínú tàbí kẹ́ máa sọ̀rọ̀ pé ẹlòmíì àti ẹ̀ máa ṣépè. Ìgbọ́n ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tí gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n endorse Quadri Ọbáfẹ́mi Hamzat pé òun làwọn fẹ́ jẹ́ kó succeed Sanwó-Olú. Wọ́n gba àbá kan ní SMA Gold, ó lóun ò ní gbà, ó dẹ̀ give reasons tó wà reasonable wípé látìgbà tí wọ́n ti dá Èkó sílẹ̀, Badagry ẹnìkan kan ò tí wà láti Badagry kò jẹ́ gómìnà rí. Ààrẹ Bọ́lá Tinubu náà dẹ̀ reason pẹ̀lú ẹ̀ pé it's fine, òótọ́ ni, so ẹ lọ ṣe primary. Nígbà tí ó dẹ̀ kù dẹ̀dẹ̀ kí primary ò pé, èmi ò tiẹ̀ mọ̀ pé yóò withdraw gan, but mo mọ̀ pé at the end of the day náà primary tí wọ́n ní kàn lọ ṣe yẹn lákàn ti fi fulfill constitutional requirement ni, kò ń ṣe pé bóyá SMA Gold máa win ní candidate àwọn GAC yóò win ní candidate àwọn leader. So báwọn kìíní yẹn ṣe rí nìyẹn, but nígbà tí SMA Gold wá padà step down tó ló ń withdraw, àwọn kan lára àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ń sunkún, irú àwọn ẹkún bẹ́ẹ̀ yẹn ẹ̀ lè bárú wá bí wọ́n ti ń sunú ẹ̀ láìláì náà. So on a normal day, even SMA Gold mọ́ resign kó mọ́ withdraw gan, kó mọ́ withdraw, ṣé yóò gba tíkẹ́ẹ̀tì APC mọ́ candidate àwọn leader lọ́wọ́ ni? Ṣé yóò gba tíkẹ́ẹ̀tì APC mọ́ candidate àwọn leader lọ́wọ́ ni? But ṣé mo there's something about politician ni wípé everybody náà máa ní láti fẹ́ tranga, everybody náà máa ní láti fẹ́ dán agbára wò pé mo wà ń bẹ̀, ẹ jẹ́ kí n test the popularity mi and all that. So òun ni nǹkan tí SMA Gold ṣe, which is not bad, kò sí nǹkan tó burú ń bẹ̀, kò rí sí nǹkan tó burú ń bẹ̀ rárá. So survival of the fittest òun ni political game tó ṣẹlẹ̀ lógùn state ní ẹnu lọ́lọ́ yìí láàrin Dapo Abiodun, Ọ̀túnba Gbenga Daniel àti Amosun.
àwọn Dapo Abiodun rí dájú wípé kò sí kankan nínú àwọn former governor yẹn tó máa wà actively relevant wọ 2031 tí Ọ̀túnba Gbenga Daniel bá padà sí senate serving senator ló máa jẹ́ by 2031 tí Ibikunle Amosun bá padà sí senate tó bá láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì wọ senate because tó bá gba tíkẹ́ẹ̀tì yẹn Amosun ṣe kó dìbò wọlé ó tiẹ̀ máa dìbò wọlé ní because inú ẹgbẹ́ APC náà ni so serving senator làwọn náà máa jẹ́ ní 2031 ẹni tí ó wá ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àga àpèrè àṣẹ kí wá ní kí tiẹ̀ ó wá já sí ẹ wà máa fún ẹ máa pe òun ní former governor so and then ó kù díẹ̀ ó pẹ́yẹ mo sì wá jùpọ̀ òun ó kù díẹ̀ kọ́ bà kò pa ó àfi tó bá tó wá bà tẹyọ òun bá jábọ́ ìgbà yẹn ló tó pẹ́yẹ o so bó ṣe rí nìyẹn and as a matter of fact èmi like irú géèmù yẹn dáadáa mo like géèmù yẹn irú géèmù yẹn ni wọ́n ń pè ní géèmù ẹni ó bá láyà kó wá wọ̀ ẹni tó bá láyà kó wá wọ̀ ni kò ń ṣe pé bóyá bójúbójú kan báńkì mọ́ mi ló pọ̀ láǹtẹ̀ wí ẹnìkan sì tẹ̀ tún fún ajá politics nìyẹn wọn kì í kò ṣẹ̀ṣẹ̀ nílò pé bóyá ó ti ẹ̀ mú mi rántí ọ̀rọ̀ kan onífọ́nrán kan tí wọ́n send sí mi ní àná àbíjẹta níbi tá a ti rí ẹnìkan tó ń díje dupò ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní ó ju tíkẹ́ẹ̀tì tí ò wọlé tó wá gbé aago tó gorí mọ́tò tó ń lù káàkiri tó ń ṣépè fún pátì ò ń ṣépè fún gbogbo àwọn lídà ò ń ṣépè fún gbogbo àwọn èpè yẹn Ọlọ́run kan máa rẹ́rìn ni pé àgé lè fẹ́ kí n ṣe báyìí bọ̀ ìgbà tí mo tiẹ̀ tún wá ṣe findings mi wọ́n ní ẹni yẹn tiẹ̀ tún ti dìbò wọlé rí so he was a former member State House of Assembly honourable ní tẹ́lẹ̀ so o lè sọ fún mi wípé o mọ̀ wípé irú ọwọ́ báyìí náà ni wọ́n máa ń lò nínú politics ọwọ́ agbára ni wọ́n ń lò nínú politics it's nothing special gbogbo yín náà dẹ̀ mọ̀ but nígbà tí ọwọ́ agbára yìí ò bá favour yín nígbà yẹn lẹ tó máa ń rí bí impunity lẹ tó máa ń rí bí nǹkan tí kò yẹ kó máa ṣẹlẹ̀ lẹ tó máa ń rí bí ìgbà tí democracy bá wà in danger ṣùgbọ́n tó bá ń lo dáṣẹ́ mọ́ ọwọ́ agbára in your favour tí wọ́n ń lò láti fi ṣèrànlọ́wọ́ fún yín láti rí dájú pé ẹ padà sí inú ilé ìgbìmọ̀ asòfin àbí taṣojú ṣòfin àbí sórí àga gẹ́gẹ́ bí gómìnà àbí nǹkan kan ẹ ní rí bí ìgbà tó jẹ́ pé wọ́n ń yàn yín jẹ tàbí pé wọ́n ń ṣe tí ọ̀dà o ẹ ká wo ọ̀rọ̀ ti Fúbárà tí mo sọ níjẹta àbíjọ́ wo nísìnyí tẹ́ bá bi Fúbárà léèrè pé báwo wá ní bó ní kí ló rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Rivers State á ní wọ́n yàn jẹ ni òótọ́ sì ni ṣùgbọ́n dáṣẹ́mi yẹn jẹ yẹn náà ni wọ́n lò in your favour lọ́jọ́ sí and you did not complain that same ìyẹn ni wọ́n lò in your own favour lọ́jọ́ sí you did not complain bàbá mi so wọ́n bá lò against ẹ ìgbà yẹn lárí wá ta ọ̀rọ̀ àwọn olóṣèlú ó dàbí àwọn èèyàn mẹ́ta tí wọ́n jókòó lábẹ́ igi ni tí ẹnìkan wà lókè tó wá ń ju oúnjẹ ó kọ́kọ́ ju búrẹ́dì wọ́n mú búrẹ́dì yẹn wọ́n jẹ wọn ò bẹ̀sù bẹ̀gbà láti béèrè pé bó búrẹ́dì ti wá ó ju nǹkan míì jíjẹ wọ́n jẹ ó ju nǹkan aládìídùn wọ́n mú wọ́n jẹ nígbà ó yá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ òkúta nígbà ó jó òkúta kìíní ìkírelé kìnìkan nígbà ó jó òkúta kejì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wò képe ibo lòkúta ti ń wá so owó ẹjẹ́ nìyẹn tí ó dìgbà tí agbára tí ó ń ṣègbè lẹ́yìn wọn yẹn tí wọ́n fi ń rescue wọn yẹn tágbára yẹn bá wá turn around against wọn ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ tó máa ń rí bí impunity. Politicians are not just truthful because the same owó agbára tí wọ́n lò in your favour lọ́jọ́ sí tí ó dùn mẹ́nu òun náà ni wọ́n máa padà lò against ẹ tó bá wá lò against ẹ donating tó lè ṣe lásìkò yẹn ò ju wípé tí ò bá ti sí ọ̀nà àbáyọ míì tí o lè bá wọ̀ kó accept fún party kó dẹ̀ gbà fáwọn leader lọ kò jù bẹ́ẹ̀ lọ. ọmọọba Dapo Abiodun, you are a great politician. Honestly, I love you for that. I love the kind of politics you play because ṣẹ́rí kò sí nǹkan tí wọ́n máa ń lo agbára fún ìwúlò àti ìyè agbára nínú ìgbésí ayé in real sense of it ìwúlò agbára náà ni láti fi yànyàn jẹ. That is just it. ṣẹ́rí tí o bá ìwúlò agbára òun ni ṣẹ́rí agbára òwúlò téèyàn ò bá lò and the primary assignment of agbára òun ni láti fi yànyàn jẹ. Kò sí bóyá ó wá kù sí ẹ lọ́wọ́ o bóyá olówó ẹgbẹ́ ló fẹ́ fi yàn jẹ o àbí mẹ̀kúnnù o àbí alágbára ẹgbẹ́ o and we thank God for Dapo Abiodun agbára tí àwọn ní nínú APC lénìí kò fi yan mẹ̀kúnnù jẹ àwọn alágbára ẹgbẹ́ náà ló fi yàn jẹ and it's even in line of politics so because ẹlòmíì a máa wà emotional lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ pé wọ́n wá rígi àwọn Ọ̀túnba Gbenga Daniel out. I'm not even talking about rigging now.
I'm not talking about rigging, but eléyìí tí mo mọ̀ tó dá mi lójú ńbẹ̀ ni wípé ẹ lè sọ fún mi wípé kí ẹni tí ó relevant lọ́wọ́ gẹ́gẹ́ bí number 1 man in the state kí ó wá lajú rẹ̀ lẹ̀ kí òun ọmọ fọn kẹlòmíì náà ò tún mọ fọn nínú state. Ẹ lè sọ fún mi pé ẹni tí ó relevant lọ́wọ́ as number 1 man in the state kí ó wá lajú rẹ̀ lẹ̀ kí òun ọmọ fọn kẹlòmíì náà ò tún mọ fọn. Ṣé o mọ̀ wípé tó bá wà ní gómìnà lọ́wọ́ o lè jí láàárọ̀ ọjọ́ kan kó ló fẹ́ rí president, o lè sọ̀rọ̀ láti state yẹn tó dẹ̀ máa jákè sọ́dọ̀ àwọn national leader ẹgbẹ́ lókè lọ́hùn because governor ló sọ̀rọ̀ title yẹn ló ń sọ̀rọ̀ kò kí n really ṣe wọ́ so orúkọ ẹ ló kàn tẹ̀lé title yẹn ni reason yẹn tí ọ̀rọ̀ yóò fi lọ fà but moment tó bá ti step aside báyìí tó bá ti gbé agbára lé ẹlòmíì lọ́wọ́ ó ti di wípé kó o ṣẹ̀ṣẹ̀ wàá máa lọ́bì lọ́kòkó kí ọ̀rọ̀ rí ó tó le dókè ó ti di pé kó o máa lọ́bì lọ́kòkó kó ọ̀rọ̀ rí ó tó le dókè tí ò bá rí bẹ́ẹ̀ ṣé Ọ̀túnba Sẹ́nitọ̀ Ibikunle Amosun ṣé wọ́n kéré nínú ẹgbẹ́ òṣèlú APC ni kò kéré nínú ìpínlẹ̀ Ògùn gan but agbára tí ń bẹ nínú kéèyàn ó jẹ́ gọ́vnọ̀ tó ń bẹ lórí àga lọ́wọ́ kò kéré nínú ẹgbẹ́ gọ́vnọ̀ gangan ló ní party structure nínú state mo sọ̀rọ̀ nípa party structure àti political structure nígbà kan gọ́vnọ̀ gangan ló ní party structure nínú state ẹ má sì mí gbọ́ o àwọn state kan bẹ ní Nàìjíríà tí gọ́vnọ̀ ò ní party structure o mo ti dápọ̀ àwọn state bíi mélòó kan sẹ́yìn báyìí sìn torí ẹlòmí yóò bẹ̀rẹ̀ sí máa sọ pé Fubara ńkọ́ kíní kan ńkọ́ tó bá ti jẹ́ ipò ride on already established structure di governor ni o ní party structure o àwọn tí wọ́n sọ ẹ́ di governor wọn ní party structure o but àwọn tí ó jẹ́ wípé ilé scatter ilé túká kó tó di pé wọ́n di governor àwọn ọmọ forí jágójájú ṣe nǹkan kan kí wọ́n tó débẹ̀ tí wọ́n bá ti débẹ̀ wọ́n á tún lé tò wọ́n á to structure yẹn to their own taste wọ́n á tó to their own benefit ni so òun ló fi máa ń jẹ́ wípé structure yẹn máa ń padà wúlò fún wọn later nígbà tí wọ́n bá tún máa ṣe ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ mi ṣẹ́gẹ́tẹ̀ báwọn kìíní wọ̀nyẹn ó ṣe rí nìyẹn so there is nothing personal in politics there is nothing personal nǹkan tí ọmọọba Dapo Abiodun ṣe yẹn nǹkan tèmi náà lè ṣe ni because mi lè lajú mi lẹ̀ kí tàlùbọ̀ kó wọ́n náà báwo mo ṣe máa ní agbára lọ́wọ́ láti fi gbìjà ara mi tí màá wá máa ṣé màá wá lajú mi lẹ̀ kí tàlùbọ̀ kó wọ́n ni ṣé màá wá sọ pé mo lágbára lọ́wọ́ láti fi gbìjà ara mi màá wá jẹ́ kí agbára yẹn kàn wà ń bẹ̀ unused kí àwọn míì dẹ̀ tún máa relevant níbi tó yẹ kí ó jẹ́ pé èmi máa take charge èmi ni màá decide ẹni tí ó lọ síbi tá bá fẹ́ máa tọrọ ajẹ́ lókù governor ní agbára láti decide ẹni tí ó lọ síbi tí ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ bá fẹ́ wáyé nínú ìpínlẹ̀ rẹ̀ governor ní number 1 man nínú state òun náà dẹ̀ ló lórí ẹgbẹ́ lábẹ́ òfin governor ló lórí ẹgbẹ́ ní state ẹ̀ president ló lórí ẹgbẹ́ lórílẹ̀‐èdè ẹ̀ so kò jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kinní yìí kò ń ṣe nǹkan tó really serious but to those people that tó jẹ́ pé ó ti mọ́ wọn lára láti máa take ọ̀rọ̀ òṣèlú personal ẹlòmíì àti ẹ̀tún wà emotional lórí ẹ̀ gan ẹlòmíì abẹ́rẹ́ sí máa sunkún ara ẹ̀ wo orú eléyìí tí mo sọ pé ìgbà tí SMA Gold sọ pé òun withdraw àwọn kan bẹ̀rẹ̀ sí ní sunkún mo ní kò wọ́ ọ̀tẹ̀ náà ṣé o mọ̀ pé yóò withdraw tẹ́lẹ̀ ni o mọ̀ pé yóò withdraw now the only thing we can do is just to wish him well o mọ̀ pé ó máa withdraw now ṣé SMA Gold yóò gba tíkẹ́ẹ̀tì mọ́ candidate àwọn leader lọ́wọ́ nú Èkó ni kò lè ṣeé ṣe now so ó máa withdraw but there's one thing about politicians tí mo like ni wípé wọ́n ní energy and they have the confidence wọ́n ní energy wọ́n ní confidence wọ́n dẹ̀ tún ní ìgbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ gan kó tó di before the withdrawal of SMA Gold gbogbo ohun tó ń sọ ńgbà yẹn ò ní pé kò sí nǹkan tó lè dá àwọn dúró àwọn máa gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ àwọn máa dìbò àwọn máa wọlé that's one thing about politicians tí mo like they have the confidence is there even ẹni tó máa withdraw lọ́la tó mọ̀ pé òun ò ní partake nínú primary ẹgbẹ́ á tún grant interview lónìí á dẹ̀ tó máa fọwọ́ gbáyà pé òun ló máa gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ yẹn tó báwọn kìíní yẹn ṣe rí nìyẹn òṣèlú is a very interesting game which I love so much mo love it gan it's a very interesting game that I love so much kò ń ṣe nǹkan tó really kò personal and mo sure pé Senator Ibikunle Amosun gan àwọn náà máa ti padà sí drawing board láti lè tún wo ọ̀nà tí àwọn fẹ́ gbé gbà láti lè jẹ́ kí àwọn wà relevant nínú ètò òṣèlú tó ń bọ̀ ní 2027 àwọn ọmọ ẹ̀yìn náà máa ń lo emotion ẹlòmíà wà níbi tó ti máa ṣe pé ǹsẹ́ ẹlòmíà wà níbi tó ti máa ké ṣe nǹkan and èmi ti drop ìmọ̀ràn olówó iyebíye fún excellency ìyẹn Ọ̀túnba Gbenga Daniel ní bóyá bí ìjẹta àbí ìjẹrin pé bàbá ti dàgbà tí wọ́n a lè tún ṣẹ̀ṣẹ̀ máa ka àwọn tó bá jẹ́ pé wọ́n wà ní senate di 2031 sìn tó bá yẹ kó máa wà ní senate di 2031 àbá tiẹ̀ tún sọ pé okay
at least ó bá 2031 ìbò tó ń bọ̀ yẹn bá wọn nílé agbára ìbá tún fíẹ̀ díẹ̀ but ṣé a máa sọ pé kírú Ọ̀túnba Gbenga Daniel tún ṣẹ̀ṣẹ̀ mọ́ wá ṣe lọ́bọ̀lọ́bọ̀ kí wọ́n máa fa nǹkan láti ta ni no the age is no more there so the only thing tí bàbá lè ṣe ni láti project ọmọ kan sìn tó kàn máa ṣojú brand wọn tó máa ṣojú orúkọ tí wọ́n ti ní nínú òṣèlú orúkọ rere tó ti wà ń bẹ already tó máa ṣojú ẹ̀ ṣe rí mistake tí àwọn tí wọ́n jẹ́ aráàlú máa ń ṣe jù òun ni wípé when we are talking about politics pàápàá jùlọ tá a bá ń sọ nípa pé lágbájá ló ṣeé ṣe kó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ ìtẹ̀mẹ̀dò ní nǹkan kan wọ́n á máa pé irọ́ ni nǹkan tó máa dúró nǹkan tí lágbájá ti ṣe ni tó máa dúró nǹkan tí tẹ̀mẹ̀dò ti ṣe ni nígbà tó ń ṣe kinní kan lọ́wọ́ ṣé rí whatever tó rí kó o ti ṣe nígbà tó ń ṣe nǹkan kan lọ́wọ́ kó máa ká àwọn tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ àti àwọn yẹn máa ṣaráàlú aráàlú ló máa ń wà emotional lórí nǹkan like politicians bá làwọn eléyìí ní tó bá rí kó o mọ̀ ti ṣe kó tó di wípé kíní pé kó tó di wípé o kúrò níjọba kò mọ̀ ká àwọn yẹn ibi tí wọ́n bá máa rò pé bóyá ó máa pè tàwọn ibẹ̀ yẹn ni wọ́n á mà ní káwọn èèyàn tàwọn lọ ibẹ̀ yẹn ni wọ́n mọ̀ ní káwọn èèyàn wọn lọ so kì í ṣe nǹkan tó rí lì so mo mọ̀ wípé àwọn leaders yẹn náà wọ́n á ti padà sí drawing board láti lọ wo ọ̀nà àbáyọ kankan ló dẹ̀ sí ju pé everybody ò dúró di 2031 lọ that's just the fact because pẹ̀lú àwọn nǹkan tó wà ńlẹ̀ mi ò feel pé àwọn tí wọ́n wà l'Abuja gan àti àwọn Senator Ibikunle Amosun mi feel pé bóyá àárín wọn gún dáadáa because pẹ̀lú àwọn information tá a gather àwọn asòfin àgbà Ibikunle Amosun wọ́n wà lára àwọn Abuja boys nígbà yẹn so ṣe mọ̀ gbogbo àwọn yẹn jọ wà pẹ̀lú àwọn Buhari nígbà yẹn ni so mo dẹ̀ mọ̀ ń pé nínú òṣèlú wọ́n máa ń báyàn ṣe ni wọn kì í dáríjìyàn wọn ń dáríjìyàn ní òṣèlú so gbogbo àwọn kinní yẹn sì máa wà ńlẹ̀ ó máa wà ńlẹ̀ ẹ worú Fáyẹmí sìn Fáyẹmí nìkan lára àwọn fídíò ẹ̀ ṣe ń fly káàkiri lánàá ni Dr. Káyọ̀dé Fáyẹmí pé tí wọ́n sọ pé APC ti lose the direction APC ti lose gbá APC ti lose àwo the thing is Dr. Káyọ̀dé Fáyẹmí moment wọ́n ti kúrò lágbára yẹn wọ́n ń try láti pàápàá jùlọ ìgbà tí Tinubu ti dórí àga one thing about politicians is pé tán bá ti wà lórí àga tán dẹ̀ mọ̀ wípé o sí lára àwọn tó ṣiṣẹ́ fáwọn nígbà tí àwọn máa wọlé nígbà táwọn ń struggle o sí níbẹ̀ wọ́n ní sọ pé àwọn ń bá ẹjà wọ́n dẹ̀ ní bá ẹrẹ́ ríra yín pàdé ara yín airport kíra yín kálukú òdùnnú síra wọn ṣùgbọ́n deep down nínú anybody yín everybody mọ̀ tó ń ṣe so mo feel pé Káyọ̀dé Fáyẹmí has been patient enough láti jẹ́ pé bóyá kí òun rí green light gbà látọ̀dọ̀ wọn l'Abuja but ìgbà tí ò rí gbà ó kàn voice out ni pé APC ti lose the direction jàre ẹni tó bá rántí ẹ máa rántí pé nígbà kan àwọn kan gbéròyìn kan jáde pé Káyọ̀dé Fáyẹmí wà lára àwọn tó dá ẹgbẹ́ òṣèlú ADC like àwọn tó lọ tó originate bí wọ́n ṣe decamp sínú ẹgbẹ́ òṣèlú ADC tí Káyọ̀dé Fáyẹmí fi sáré debunk ẹ̀ ń gbà yẹn pé òun ò sí ń bẹ̀ òun kankan o èmi mọ̀ pé there is more to that information but ìgbà tí ẹni tí ọ̀rọ̀ kan ti sọ pé òun ò sí lára wọn okay but along the line nígbà tó di pé sùúrù tó ní fáwọn èrò Àbújá tí sùúrù yẹn ti fẹ́ pin táwọn yẹn ò dẹ̀ fún ní green light tí wọn ò ká mára wọn tó náà fi tètè ya voice out ní sìn pé APC ti lose the direction nǹkan kan so òṣèlú nìyẹn everybody a máa tá bó ṣe lè ta náà ní ẹni tí tiẹ̀ bá jẹ ni and to you people tí ó jẹ́ wípé tí wọ́n bá bí yín léèrè pé tẹ́ bá ń tẹ̀lé olóṣèlú tẹ́ wá ń sọ pé of course everybody can follow anybody tó bá wá ń follow based on the pure mind you have towards that person ẹ máa try láti mọ chance ẹni yẹn in winning kìí ṣe pé tí wọ́n bá bí yín pé kí báwo ló ti ẹ̀rọ pé ẹni ṣe lè wọlé gan kẹ́ra máa sọ pé inshallah tàbí kẹ́ra máa sọ pé lórúkọ Jésù yóò wọlé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló gbẹ̀yìn nínú òṣèlú nígbà tí tactics àti strategy bá ti pin ìgbà yẹn ló tó kan àdúrà Ààrẹ Bọ́lá Tinubu gan sọ ń jọ́ sí pé nígbà tí àwọn ṣe gbogbo nǹkan tó yẹ káwọn ó ṣe tán pátápátá lórí ọ̀rọ̀ àti tíkẹ́ẹ̀tì APC gbà ní ọjọ́ sí tí gbogbo ipá pin àwọn wá di prayer warrior Tinubu ò sọ wípé òun fi àdúrà bẹ̀rẹ̀ kò pé nígbà táwọn fẹ́ mọ gba tíkẹ́ẹ̀tì àdúrà lòun fi ṣẹ́gun no nígbà tí ipá pin tí tactics tẹ́lẹ̀ tactics tí strategy pin ìgbà yẹn ni bàbá tó di prayer warrior.